Ìwé mímọ́ wípé ra òtítọ́ kó má sì ṣe tà á. Ọ̀rọ̀ Ọlọ́run alààyè tó ṣetán láti gbọ́ yìí ló jáde láti ẹnu ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè Evangelist Babátúndé Samuel. Tẹ́tí gbọ́ ọ̀rọ̀ náà kó sì di alábùkún fún ní orúkọ Jésù Kristi. Torí bá ọba dúró bó ṣe kọ́ dúró, ìṣòro wà. Ìdúró rẹ nínú Olúwa ó ṣe pàtàkì. Kọ́ríńtì kìíní orí 10 ẹsẹ̀ 12. Bíbélì pé fún ẹni tó rò pé òun dúró kó ṣe kíni o, kó kíyè sára kó má bàa ṣe kíni, kó má bàa ṣubú. 1 Corinthians 9 verse 23 to 27. 1 Corinthians chapter 9 verse 23 to 27. Èmi sì ń ṣe ohun gbogbo nítorí ti ìyìn rere, kémi kí ó lè jẹ́ alábàápín nínú ìyìn rere pẹ̀lú. Ẹ̀yin kò mọ̀ pé àwọn tí ń sáré ìje gbogbo wọn ní sáré nítòótọ́, ṣùgbọ́n ẹnìkan ní gba èrè náà. Ẹ sáré bẹ́ẹ̀ kí ẹ̀yin kí ó lè rí gbà. Àti olúkúlùkù ẹni tí jìjàkadì àti borí a máa ní ìwọ̀ntúnwọ̀nsì nínú gbogbo. Ìjẹ́ wọ́n ń ṣe láti gba adé ìdìbàjẹ́, ṣùgbọ́n àwa èyí tí kì í dìbàjẹ́. Nítorí náà, bẹ́ẹ̀ ni èmi ń sáré kì í ṣe bí ẹni tí kò dá lójú. Bẹ́ẹ̀ ni èmi ń jà kì í ṣe bí ẹnìkan tí ń lu afẹ́fẹ́, ṣùgbọ́n èmi ń pẹ́ ara mi lójú. Mo sì mú wá sábẹ́ ìtẹríba pé lẹ́yìn tí mo ti wàásù fún ẹlòmíràn nítorí ohunkóhun kí èmi tìkára mi má ṣe di ẹni ìtanù. You have to maintain your stand. Sórí àwọn kẹ̀kẹ́ tó lè mú kéèyàn compromise ó pọ̀. Àwọn tó lè mú kéèyàn ó gbọ́dẹ̀gẹ́ ó pọ̀. Èèyàn ò ní sáláì bá pàdé, but ìwọ ló mú ìtànpè ní ìdúró. Tó bá ṣe mú ìdúró rẹ ni ó sọ Pọ́ọ̀lù àpọ́sítélì rẹ̀ tó sọ fún àwọn ìjọ Kọ́ríńtì pé ó ń dìjàdù lórí ìrìn àjò gbàgbọ́. Ìrìn àjò gbàgbọ́ ń ṣe nǹkan tá a kàn sáà ń wà ní láti jà fún ni. Àgbọ̀rọ̀ sọ pé òní léwó o. Onílé ni onílé kí ni o? Ni ò ní gbà fún. So wà ní láti ṣiṣẹ́ takuntakun lórí ìdúró tó ní. O tó fàyè gbà lánàá yẹ. Rí dájú pé o tún fàyè gbà lónìí náà. Bíbélì sọ fún wa ní ìwé Mátíù 24:13. Ó ní kìkì àwọn tó bá forí tì dópin láwọn ṣe kíni. Àwọn tó bá ṣe kíni. Tó bá kàn forí tì dé òpin. So ó túmọ̀ sí pé bọ́ ọ ṣe bẹ̀rẹ̀ start yẹ kò ní í ṣe end yẹ ló wà very important. Bíbélì sọ fún wa pé ó ní ìgbẹ̀yìn ó sàn ju ìbẹ̀rẹ̀ lọ. Ọjọ́ kú ó sàn ju ọjọ́ ìbí. You have to maintain your stand to the end. Àwọn pásítọ̀ tó ń wàásù wà mímọ́ ńgbà kan ọ̀pọ̀lọpọ̀ wọn ti ju wọlé torí pọ́n rí pé etí àwọn èèyàn ti yí gbì kò fẹ́ gbóòótọ́. Àwọn náà sì wá òkòtò. Nígbà táwọn èèyàn bá fẹ́ gbóòótọ́ ọ̀nà àtijẹ àti mu wá ń kọ́ torí pé wọ́n ronú àtijẹ àti mu ọ̀pọ̀lọpọ̀ wọn ju wọlé. Ọgbọ́n ibi tá a bá dé náà ṣọ́ọ̀ṣì rú wọn lẹ́ẹ̀dẹ́ lẹ́rìí àwọn àdàlù. Àwọn àdàlù lẹ́mọ́ ń bá rú ṣọ́ọ̀ṣì wọn. Ẹ̀rí táwọn kò lù tí wọ́n kò yẹyẹyẹ àwọn ìgbé fi ṣe nìsọ́rùn. Ẹ̀rí àwọn kan tí wọn ò ní lu anything. Àdàlù ni ìjọ àdàlù. Tíjọba ti dàdàlù compromise lójó dàbẹ́. Ìgbọ̀jẹ̀gẹ́ pásítọ̀ ló jẹ́ kíjọ di ìjọ àdàlù. Tí pásítọ̀ bá ti gbọ̀jẹ̀gẹ́ ìjọ dìjọ àdàlù. Tẹ́lẹ̀ àwọn tí ò lóye náà tó bá yá náà èmi tí ó padà ló tún lò. Àwọn tí ò sì lò rárá nù wọn náà ayé wọn ò ní nítumọ̀. Ìdúró rẹ ó ṣe pàtàkì. Ohun mìíràn ó ní ìkọ̀kọ̀ rẹ. Ìkọ̀kọ̀ rẹ. Bójútó ohun tó ń ṣe ń kọ̀kọ̀. Má rò pé Ọlọ́run ò rí ọ. Ọlọ́run rí ọmọ nàka ẹ̀. Gbogbo tó ń ṣe Ọlọ́run rí. Ìkọ̀kọ̀ rẹ ò ṣe gbé pamọ́. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì. Ǹjẹ́ mọ̀ pé ẹlòmíì dáńtà kò dá lé. Àwọn adára nídìí mọ́ dára nílé ló sì pọ̀ jù. Ojú wọn agúnrégé. Wọn dàbí áńgẹ́lì láàrin àwọn ọmọ ọjọ́. Bẹ́ẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ máa smile. Bíbá kókò dùn wọn ìrọ́sì náà pa. Wọ́n ti kàn rí ẹ sínú. Wọ́n sọ́jọ́ táwọn náà ṣe padà fún ọ ní. Ìkọ̀kọ̀ kí ló ń ṣe yẹ̀wù nígbà tó kù wọ nìkan.
kí ló ń fi ìkọ̀kọ̀ rẹ ṣe? Ìkọ̀kọ̀ ẹlòmíì di pẹ̀tà, ó di bàjẹ́. Ìkọ̀kọ̀ ẹlòmíì tọ́lọ́ ń bá ṣí fún wa, a ó sọ pé ṣé nǹkan tó jẹ́ rèé, sista lágbájá, broda lágbájá. So ṣiṣẹ́ lórí ìkọ̀kọ̀ rẹ. Ẹ mọ lísì táwọn tọ́lọ́run fún lórí ọ̀fẹ́ àti rí ìran ọ̀run àpáàdì. Gbogbo àwọn kan mẹ́ta ẹgbọ́ ẹ̀rọ bà ní. Broda mi tí ó gbóná gidi gan, ó ń ṣe àgbèrè, kò sì sẹ́ni tó mọ̀. Ẹlòmíì ti ṣubú sínú àgbèrè, kò sẹ́ni tó mọ̀. Sísítà mi ti ṣubú sínú àgbèrè, kò sẹ́ni tó mọ̀ ṣọ́ọ̀ṣì. Ẹ̀bùn dẹ̀ ń lọ, wọ́n rẹ́bùn display. Sọ́ọ́rí Jésù kí nìkan fún ẹ, ìkọ̀kọ̀ ẹ lè bàjẹ́ káyé sì mọ̀ ṣubú níwájú rẹ̀. That is what you don't look. Ẹ ṣiṣẹ́ lórí ìkọ̀kọ̀ yín. Pásítọ̀ ní olú ìyàwó ẹ̀bí ẹni máa kú lé. Mọ́mí ò sì gbọ́dọ̀ tún ṣe bí àpẹ́dájú náà ṣọ́ọ̀ṣì. Mọ́mí ò tún ṣe dáadáa wá. Mọ́mí mọ̀ rẹ́rìn. Ẹgbẹ́jú kan mọ́mí ò sì wú. Àwọn èèyàn ní mọ́mí kí ló ṣe é lójú dádì? Dádì kẹ́tẹ́ sáré sọ̀rọ̀. Náà wọ́n fojú gbá géètì ní ilẹ̀kùn ní. Nígbà tó pẹ́ tàbá sọ fún wọn ní gbọ́rọ̀. Wọ́n fojú gbá. Àwọn náà ni ó tún sáré sọ. Mọ́mí ò sì dákẹ́. Wọ́n mọ̀ ẹ gbọ́ mọ́mí. Bẹ́ẹ̀ sọ náà lórí. Torí mọ̀ bá tó sọ pé irọ́ ni láti pa. Àná dára ń tún ìyá ni o. Ìkọ̀kọ̀ kí náà fi kọ̀kọ̀ rẹ ṣe? Ẹlòmí bá kó ṣọ́ọ̀ṣì tán yóò gbalé boyfriend lọ. Òru dúdú ni wọ́n kà mí máa ń mutí. Èé lọ lọ́sàn-án. Káyé mọ̀ bàá ká ṣọ́ọ̀ṣì mọ̀. Bọ́ọ̀fù òru lọ jù bẹ́ẹ̀ lọ. Ọjọ́ tọ́lọ̀ bá máa tú ọ̀fọ̀ báyìí. Yóò tú ọ̀fọ̀. Brọ́dà kan ni mo gbọ́n gbà kan ó ti pẹ́ lọ́rọ̀ tí mo sọ yìí. Church was evangelism. Àwọn akún wọn ní méjì láti jáde fún evangelism. Ẹni tó wáyé ti brọ́dà yìí, ó wá kọrí sí one popular hotel kan nígbà kan. Kó jẹ́ káwọn lọ bẹ̀. Brọ́dà kejì ò sáà lè sọ pé káwọn ọmọ lọ, àṣemọ́ ń nẹ́bẹ̀. So kò mọ bí o sọ fún kejì pé kò ní di ẹ̀mọ́jà wọn lọ bẹ̀. Ẹ jẹ́ káwọn ìṣèwájú kò lè sọ, kò rẹ́nu yí padà. Ó sá tẹ̀lé brọ́dà kejì, wọ́n bá débẹ̀. Aṣẹ́wó tí wọ́n kàn tí wọ́n wàásù fún, ó jẹ́ kọ́sítọ́mà bò dàbí. Nọ́mbà wàásù, fàyè fún Jésù, ọ̀nà àpáàdé wa yẹjẹ́ láǹdì tàn yẹn ní if wetin I dey do no dey okay, if e dey displease God, tí n tó ń bá ṣe ò bá dáa tó ò bá tẹ́lẹ̀ Ọlọ́run, kí ni brọ́dà yìí? Kí ni wà lọ́dọ̀? Ìyá bá kọjú pé bọ̀dá, àbò òtọ́ ni. Bọ̀dá ò bá lè sọ pé irọ́ ni. Irú wọn sì náà láti ìlú bá ti dé náà náà mọ̀ náà kankan. Ó yá fáyà! Ọ̀run ní òmẹ́ni tí ó là. Ìkọ̀kọ̀ ṣiṣẹ́ lórí ìkọ̀kọ̀ rẹ. Rí dájú pé nǹkan kan ò pamọ́ nínú ìkọ̀kọ̀ rẹ tẹ́lẹ̀ omi ò lè mọ̀. Tẹ́ bá kalẹ̀ kí wúlẹ̀ lómi. Ilẹ̀ kò ní ṣe sí bọ̀rọ̀ 30 minutes ẹ sì dúró. 30 minutes kódà lómi 40 minutes. Àmọ́ o, ẹ̀rọ kan máa bínú. Àmọ́ o. Jésù ràn wá lọ́wọ́. Kọ́ríńtì kejì orí 4 ẹsẹ̀ 2. Ṣùgbọ́n àwa ti kọ̀ gbogbo ohun ìkọ̀kọ̀ tí ó ní ìtìjú sílẹ̀. Àwa kò sì rí lé ẹ̀tàn. Bẹ́ẹ̀ ni àwa kò fi ọwọ́ ẹ̀tàn mú ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n nípa fífi òtítọ́ hàn, àwa ń fi ara wa lé ẹ̀rí ọkàn olúkúlùkù ènìyàn lọ́wọ́ níwájú Ọlọ́run. Ṣé gbọ́ báyẹn? Pọ́ọ̀lù àpọ́sítélì sọ̀rọ̀ níbi fún ara Kọ́ríńtì o. Pé àwa ti kọ̀ ohun ìkọ̀kọ̀ gbogbo tó ní ìtìjú àti kọ̀ sílẹ̀. So Jésù ràn wá lọ́wọ́. Ohun mìíràn, ó ní ìlépa ọkàn rẹ. Kí ló ń fọkàn rẹ lépa? Yẹn tó ń lépa wò. Sẹ́rí gbogbo wa ni ó dáa fún. Ṣùgbọ́n mọ́ sáré owó o. Kì í wẹ́ẹ̀lì fáwọn tó bá sá o. Bíbélì sọ nípa àwọn tó bá sá. Ó ní fún àwọn tó fẹ́ láti di ọlọ́rọ̀. Wọ́n á máa bá sínú kẹkùn àti wèrè púpọ̀. Má lé owó. Ìtọ́ bá ń lé yẹ̀ wò. Jẹ́ kí ó ṣe pé ọ̀rọ̀ àti dọ́run lọ́mù ní dandan. Mo mú ọ̀rọ̀ wáyé ní dandan. Amen. Dandan kọ́ ni ọ̀rọ̀ àti kọ́lé o. Torí pé ọ̀mọ́rú destiny tó gbé wá látọ̀run. Ṣé gbogbo àwọn tí ò wá nílé lórí nìsín? Gbogbo àwọn tí ò kọ́lé nìsín orí ibú náà sí àbí? Ẹ jẹ́ sòótọ́, gbogbo ọkọ̀ lákọ̀ọ́lé láyé. Gbogbo ọkọ̀ láàgùn mọ́tò. Ṣé ẹ rí oríire ayé? Kì í soríire gbà náà. Oríire tó ga jù téèyàn lè ṣe ni kó dọ́run. Bàbá olówó tó lọ sọ́run àpáàdì. Sọ́nà tí oríire tó ṣe láyé. Kí ló rántí lọ́run àpáàdì? Àwọn fámìlì rẹ̀ tí ò ní Jésù, àwọn ló rántí. Ipò dáradára tó wà kò rántí ẹ̀. Ohun ìgbádùn gbogbo tó jẹ kò rántí ẹ̀. Sẹ́rí, ohun tó mátà láyé kò mátà lọ́run o. Ẹyẹ ìlépa yín wò.
tó o bá wà nínú ìṣòro mọ́ ní dandan pé gbogbo túláàsì ní solution láti bọ́ lọ́wọ́ ìṣòro yẹn ló gbọ́dọ̀ wá. Tó o bá ti ní rere pé túláàsì lọ́ bọ́ lọ́wọ́ ìṣòro wà á kó sí kẹ́kùn o. Dandan nìṣòro nínú ayé kò dẹ̀ ṣe sá fún, mo ti sọ fún wa nígbà kan rí ní Bible study wa. So torí náà ẹ wà very careful, ẹ yẹ ìlépa ọkàn rẹ wò. Kí ló mú kí pásítọ̀ mi dìdàkudà? Ìlépa ni. Èmi náà mo lọ sí pásítọ̀ meeting, tẹ bá rí ọkọ̀ tí wọ́n gbé wá, tẹ bá rí ọkọ̀, èmi náà gbọ́dọ̀ lọ́kọ́ o. Mo ti wo fídíò kan rí, ẹnìkan lòun náà sọ pé káwọn èèyàn jáde kan make a contribution. Ó ní music àkọ́ mi ètò play, mi ò wá ṣeré o. Èmi náà fẹ́ go private jet, àwọn tó ń go private jet yẹn wọn lórí méjì. Wọ́n fẹ́ go private jet, àwọn ọkọ̀ tó sì fẹ́ gbowó lọ́wọ́ wọn, mélòó ló lórúkọ nù ìwé yìí? Ṣé private jet jẹ́ tíkẹ́ẹ̀tì sọ́run ni? Ẹ jọ̀ọ́, mo fi Ọlọ́run bẹ̀ wá, gbogbo wa kọ́ là á gun pléènì. Bọ̀tọ́ Ọlọ́run bá kọ́ mọ́ dandan ni ọ̀gùn. Ayé ò lè dá ọ dúró. Ohun tọ́lọ̀ máa kọ́ mọ́ ọ níṣerere tó bá ti jẹ́ tọ́lọ̀ tó sì dó níwọ̀n mímọ́, dandan ni yóò ṣe. Kí mo sọ? Dandan ni yóò ṣe kí ni o? Yóò ṣe. Ṣùgbọ́n tọ́lọ̀ ò bá kọ́ mọ́ ọ, wọ́n fagbára wà. Yẹ ìlépa rẹ wò. Ìlépa àwọn pásítọ̀ míì ló jẹ́ máa gbé sọjí tọ́lọ̀ ràn wọ́n lẹ̀. Ló jẹ́ kán máa pèpè owó. Ẹ wo pásítọ̀ míì, bóyá wọ́n ṣe ra lẹ̀. Wọ́n dẹ̀ wọ́n rò pé ilẹ̀ táwọn ra yìí, àwọn gbọ́dọ̀ develop ní dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ ni o. Ẹ mọ̀ pé iṣẹ́ Olúwa náà ni àbí? Iṣẹ́ Olúwa àwọn fẹ́ kọ́ lè jọ́sìn. Tí a rí tán máa pe ìpè lọ́nà tí ò tọ́, tó ń dẹ̀ gbowó lọ́wọ́ àwọn èèyàn lọ́nà tí ò tọ́, Ọlọ́run ò rí o, kò dẹ̀ jẹ́ tẹ́wọ́ gbà. Lóòótọ́ ní tẹ́fẹ́ fi ṣe kì í ṣe tara wọn o. Olúwa náà náà fẹ́ ṣe fún òpó Olúwa ò rán wọn. We have to be very careful. Yẹ ìlépa ọkàn rẹ wò. Kí ló ń fọkàn rẹ lépa? Ohun tó yẹ kó jẹ́ ìlépa rẹ jùlọ. Òun ló wà ní ìwé Matthew 6:33. Ẹ máa lépa ìjọba Ọlọ́run àti ohun ká sọ́sọ́ nínú Bíbélì, lọ́wọ́ nínú Bíbélì láti Genesis dé Revelation. Kò síbi kankan tí Bíbélì ti kọ̀mándì pé kéèyàn ó lépa ju ìlépa kan ṣoṣo tí Bíbélì sọ̀rọ̀ nípa ẹ̀. Ó ní ìjọba ọ̀run àtòdodo ẹ̀. Ẹ máa lépa. Omi tí Bíbélì sọ̀rọ̀ nípa ẹ̀ ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn àti ìwà mímọ́. Àwọn nǹkan wọ̀nyí náà ni òdodo tí Bíbélì tí Jésù sọ pé yóò tẹ̀lé ẹ lépa ìjọba ọ̀run àti òdodo ẹ̀. Ohun tó include òdodo ẹ̀ ní ìwà mímọ́, àlàáfíà pẹ̀lú àwọn ènìyàn gbogbo. Jésù ràn wá lọ́wọ́ o. Ìyẹn ń pẹ́ ìlépa kìrìtẹ́nì mi, fóònù tó ṣẹ̀dé ni, latest phone, ẹlòmíràn, latest motor. Ọlọ́dún sáré àwọn obìnrin. Àwọn obìnrin káwọn tó pé ayé ti bà ayé wọn jẹ́. Gbogbo aṣọ tó dé ta àwọn ni ó mọ̀. Tí a bá fẹ́ gbọ́n latest aṣọ kan báyìí, ìyá alágbájá kan ní ẹbí ń sọ́ọ̀sì. Sọ́ọ́rí tó bá ti jẹ́ kìrìtẹ́nì tó yẹ pé aṣọ tó ṣẹ̀dé ta ìwọ ló mọ̀, bàtà tó ṣẹ̀dé ta ìwọ ló mọ̀, Ọlọ́run. Sọ́ọ́rí mo fi gbogbo ẹni tó báyìí ọ̀run àkáàdì lọ́ọ̀lọ́. Torí tó mọ ọgbọ́n gbogbo orú nǹkan báwọn, I'm very sure ọ̀ lè mọ Bíbélì. Ayé wà lọ́kàn rẹ̀. Bíbélì wípé tó bá sì fara rẹ̀ fún ayé jíjẹ, ó kú. Nígbà tó ṣe kí ni o? Nígbà tó wà láàyè, ẹni tó fi rẹ̀ fún ayé jíjẹ, pásítọ̀ tó fi rẹ̀ fún ayé jíjẹ, wòlíì tó fi rẹ̀ fún ayé jíjẹ, àpọ́sítélì tó fi rẹ̀ fún ayé jíjẹ, evangelist tó fi rẹ̀ fún ayé jíjẹ, ó kú nígbà tó wà láàyè. Ìlépa rẹ̀ ni ó sọ ìfojúsùn rẹ̀. Jésù wípé níbi tí ìṣúra yín bá wà, níbẹ̀ lọ́kàn yín ó wà. Tó bá ṣe pé bàtà shoe bag ó ti yẹ Thomas àwọn trending ìwọ ló mọ aṣọ tó ń trend, aṣọ tó ń rántà. Ẹ̀yin ò máa sọ tuntun ìyá kíní aṣọ kíní báyìí ó lé kú kan báyìí ó ṣe kíní kan. Tó bá ṣe pé yẹn lọ́ fa ayé ẹ̀ lépa ọ̀ ní mórí bọ́dé lé. Tó bá kọ́rẹ́ǹtì sí in tó ń trend inú ayé ọ̀ lè kọ́rẹ́ǹtì sí táìmù tọ̀run torí pé ọ̀ lè kọ́rẹ́ǹtì sí méjèèjì bákan náà. Kò yọ ìkànnì ọkọ̀ rẹ́ǹtì sí. Ẹ gbọ́ mi ò mí ní kọ́ mọ́ gbọ́nú ìṣì o. Mọ́ mi lára ṣe jù. Pásítọ̀ kódà ní ìṣì gan báyìí ẹsẹ̀ ní o. Ẹ mọ́jà gbọ́nú ìṣì. Ìwọ lọmọ èmi ń gbọ́nú ìṣì o. Àmín. Ìyẹn kọ́ ni mò ń sọ fún ẹ o. Torí tó bá gbọ́nú ìṣì. Bóyá bí tó sọ pé ibì kẹ́kẹ́ yẹn máa rìn síbẹ̀. Tó bá lọ rìn síbẹ̀ nǹkan lè ṣe ọ́ o. Tó gbọ́nú ìṣì. But tí tèmi sọ ni pé fashion of the world yẹra fún. In tó ń trend nínú ayé ní fashion. Ní music industry wọn, fíìmù industry wọn nú ayé, Kristẹni ilé. So ènìyàn ò lè sí bàbá méjì. Tó o bá fẹ́ lé ayé, ọ lé ayé kú. Ọlọ́ra mọ́tò tuntun kan, wọ́n sọ pé ọlọ́ ní nílùú. Sọ́ọ́rí gbà tó bá sẹ́rí sí gbòòrò ibi tí mọ́tò wà, ọ tún gbé tiẹ̀ pamọ́. Ọ̀gbọ́ ọkọ̀ yá yìí síbí. So tó bá lé ayé, ọba ayé lọ.
ayé ò ṣe lé. Kí mo sọ fún ọ? Ohun tó ọba ní ṣàjọṣe kí ni o? Yóò tẹ́ ọ lọ́rùn. Kí ló ń lépa? Yẹ lépa rẹ wò bí Kìrìsìtẹ́nì. Kí ló ń fọkàn rẹ lépa? Kí ló ń fọkàn rẹ sí àsíní ní dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ túláàsì? Ohun tó gbọdọ̀ nínú túláàsì níjọba Ọlọ́run. Òní Bíbélì ní kó lépa, tó bá sì ti lépa ẹ̀. Tó gbogbo tó wọ̀ kó jọ asán ni o. Tó bá ti ń kú báyìí, orí olórí ò máa gbé ni. Bọ̀dá ṣèyàn. Ìbọ̀dá, èèyàn bọ̀dá. Fani bọ̀dá ṣe ń dọ̀tí. Ẹ̀jẹ̀ ń gbé lọ tákì ní báwọn nù. Ọ̀rì mọ́nu. Tí fi bọ̀dá. Àti ẹ̀ríyàn tánná sí látọjọ́ ẹjẹ́ lọ tẹ́sítì ẹ̀gẹ́ bóyá ó sì ṣiṣẹ́ ọ̀rì mọ́. Àwọn bàtà bọ̀dá ní bọ̀dá ṣèyàn o. Ọ̀rì kàṣà ikú bọ̀lájẹ́. Ìmú wọn síta. Àwọn tó fẹ́ ní mú síta ẹ̀ torí wọn mọ́nu. Gbogbo ń tọ́ ọba yí ẹ̀ jìyà sí. Wọ́n kó lọ́nu. Orí olórí ti kí ni? Torí náà, gbọ́mọ́rọ̀ ara ẹ̀ tó súnra ẹ̀ sọ̀rùn. Lépa ọ̀run. Ọ̀run ni ọ lépa mọ́ lépa ayé. Mìíràn, ó ní ìfẹ́ rẹ sí Ọlọ́run. Mọ ìyẹ̀fẹ́ rẹ sí Ọlọ́run wò. Ìyẹ̀fẹ́ rẹ sí Ọlọ́run wò. Bí olùsọ̀fọ́nù wò Deuteronomy orí 6, ẹsẹ̀ 4 sí 5. Deuteronomy chapter 6, verse 4 to 5. Bíbélì pé Olúwa Ọlọ́run rẹ ọ̀kan ni. Nítorí náà kí wọ́n kó gbogbo àyà rẹ, gbogbo ọkàn rẹ. Fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Yẹ ìfẹ́ rẹ sí Ọlọ́run wò. Ṣé o sì fẹ́ràn Ọlọ́run? Revelation chapter 2 verse 4. Ìfihàn orí 2, ẹsẹ̀ 4. Ẹ já wo tí Bíbélì sọ fún wa níbẹ̀ orí 2 ẹsẹ̀ 4. Ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ pé ìwọ ti fi ìfẹ́ rẹ ṣáájú sílẹ̀. Ṣàtìrí báyẹn. Wọ́n sì sáìsì wọn lọ o. Ṣùgbọ́n ìṣẹ́ẹ̀sì yìí ò tí inú òfin ọkàn wọn wá mọ́. Wọ́n kàn rọ́jú sin lọ ní. Ẹlòmíì rọ́jú wá ṣọ́ọ̀ṣì ni. Kámọ́ sọ pé ẹlòmíì jókòó sílé, òun ló fi ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì wíwá lákòókò ìṣe. Kì í ṣe pé ó fẹ́ràn Ọlọ́run mọ́. Torí pé Ọlọ́run tí fún lówó. Torí pé Ọlọ́run tí dáhùn béèrè rẹ̀. Torí pé n tó fẹ́ Ọlọ́run tí ṣe. So torí náà, Ọlọ́run ò yẹ láti fi dúdú sí. Bíbélì sọ fún wa nínú ìwé Deuteronomy 28. Ó ní ìwọ kò gbọdọ̀ fi ìbànújẹ́ sí Ọlọ́run rẹ. Nígbà tí wọn náà bá rọ́jú wá ṣọ́ọ̀ṣì, ara pé kò sí ìfẹ́ mọ́ ní ọkàn rẹ ni. Tó o bá lo Bíbélì tó ti ya, Paul àmín. Ara pé kò sí ìfẹ́ Ọlọ́run lọ́kàn rẹ náà. Ẹni tí Genesis yìí tó ti di Exodus, tí Revelation yìí ti parí sí Jude. Síríọ́sì. Nífẹ̀ẹ́ Ọlọ́run. Fóònù yá ọmọ tó tún gbẹ́rẹ́gbẹ́rẹ́. Bíbélì yìí ó ti ya, ó ti wó lẹ́gbẹ̀ẹ́, l'accident. Lé délé ẹlòmíì kẹrí nǹkan gidi tó lè mú kẹ́ súnmọ́ Ọlọ́run. Fóònù ẹlòmíì bó ti wọ́n tó bẹ́ẹ̀ bá ṣí. Fíìmù ayé lẹ́ẹ̀bà, orin ayé lẹ́ẹ̀bà, ó sì pẹ̀lẹ́ ní Kìrìsìtẹ́nì. Tí wọ́n rí Jésù Kristi kan fún ọ, tó o bá lè náwó rẹ sí tí ó mú ọ súnmọ́ Ọlọ́run sí àti sórí iṣẹ́ Ọlọ́run, ó fẹ́ràn Ọlọ́run, ìfẹ́ rẹ sọ́lọ́run ti tutù. Tábà sọ pé bá a sì wà nísìn, ó yá o, pọ́jẹ́tì kẹ́dẹ́ o, Ọlọ́run ní kẹ́ mú tata wá, àwọn tí ó kùn ní ó pọ̀. Tó o bá ti ń kùn, tó o lè fi tinútinú ṣe fọ́lọ́run, ìfẹ́ Ọlọ́run ò sí lọ́kàn rẹ. Ọlọ́run mi mo fẹ́ràn rẹ, Ọlọ́run fẹ́ fún yóò gbọ́. Jésù wípé bẹ́ẹ̀ ni bá fẹ́ràn mi, pa òfin mi mọ́. Òfin rẹ̀ ni pé ẹ láwọ́ sí Ọlọ́run, ẹ láwọ́ sí iṣẹ́ Ọlọ́run. Ọláhun burúkú, Ọlọ́run fẹ́ràn Ọlọ́run. Ẹgbẹ́ lọ ti wá wà fún Ọlọ́run. Nígbà tó ọláhun, lè fẹ́ lómi lówó. Kò sẹ́ni tó wà ràn lọ́wọ́ dọ́dọ̀ rẹ tó ọ ní rí. Bíbélì wípé mo ti sọ fún ẹni tó wà ràn lọ́wọ́ sọ́dọ̀ rẹ̀ nígbà tó wà ní kàwọ́ rẹ̀ pé lọ́kọ̀ padà wá. Àbí wò kárí ní Bíbélì ẹ̀. Ènìyàn wà ràn lọ́wọ́ sọ́dọ̀ rẹ̀ pé kò ẹ̀pù o tàbí kò sànú o. Ìrànlọ́wọ́ tó dẹ̀ bèrè dẹ̀ wà ní ká sọ wọ́ rẹ̀ ọwá ní kó mọ́ ọ lọ kó padà wá. Ìwọ kò gbọdọ̀ sọ bẹ́ẹ̀. Ara òfin Jésù ni níwọ̀n ìgbà tó bá ti pààyè mọ́ ọ̀fẹ́ràn ẹ̀. Ẹ̀mí ló ń gbàdúrà. Ẹ̀mí ló ń gbàdúrà lójúmọ́. Ìwọ tó ẹ̀ka Báíbù lójoojúmọ́ nífẹ̀ẹ́ Ọlọ́run. Nífẹ̀ẹ́ Ọlọ́run. Ẹ̀yin kó wó pé tẹ́ ẹ bá ti afẹ́ sùn lẹ́ lọ gbé oró ìwà ojú sáré gbogbo báyìí lórí kí wọ́n ló sì oorun ìtọ́ wà báyìí ló sì oorun. Ní ti ẹ̀ka Bíbélì mi gan lónìí. Ẹ ti fẹ́ sùn Ọlọ́run sì rí pọ̀ fẹ́ sùn. Èsùn náà tó sì gbọ̀pọ̀ fẹ́ sùn. Ọba tíjọ́ kábàlà bí abala kábí ẹsẹ̀ bíi 5 ni ó máa fẹ́ yìí sí ọ̀yà sùn.
àsùnfọ́ pọ́ńtẹ̀ fún lọ́mọ ni wọ́n náà mo tètè yá ń sùn olùwàbọ̀ wí Sátánì. And at the end of the day, ó padà sọ Bíbélì ti bó náà ni. Lọ́wọ́ wa sùn yánnayànna. Ara pé ìfẹ́ rẹ ti tutù ni. Ìfẹ́ rẹ ò sí sọ́lọ̀ mọ́. Tí ìfẹ́ rẹ bá wà sọ́lọ́run, kò sí ní tó lè mú oorun wá sójú ẹ nígbà tó bá ń ka Bíbélì. Kò sí ní tó lè mú oorun wá sójú ẹ nígbà tó bá ń ṣe nǹkan kan tí ó mọ ẹ súnmọ́ Ọlọ́run sí. Ó mìíràn, ó ní ipa ọ̀nà tó ń tọ̀. Ipa ọ̀nà tó ń tọ̀. Ìwé Ágárí. Ágárí chapter 1 verse 5 and 7. Olúwa sọ fún àwọn ọmọ Ísírẹ́lì, ó ní ẹ yẹ ọ̀nà yín wò. Ẹ yẹ ọ̀nà yín wò. Ká ọ̀nà wo lọ ń tọ̀? Ẹ rántí nǹkan tí mo sọ fún wa pé Bíbélì pé tó bá dìgbà ìkẹyìn, àwọn kan kò nínú ìgbàgbọ́ abẹ́rẹ́ ẹ̀kọ́. Tó pọ̀ nílò sáàsì mọ́ o. Ìgbàgbọ́ mi náà máa yà sí ni. Ìgbàgbọ́ kí mo pé? Ìgbàgbọ́ mìíràn náà máa ṣe. Lójú ara wọn, àwọn tí ìrọ̀pá wọn sí ìgbàgbọ́ òtítọ́. Yẹ ọ̀pá ọ̀nà rẹ wò. Ọ̀nà wo lọ ń tọ̀? Amen. Àwọn wo lọ ń bá rìn? Àwọn wo lọ ń bá tó pọ̀? Irú ẹgbẹ́ wo lọ join? Iṣẹ́ wo lọ ń ṣe? Yẹ pa ọ̀nà rẹ wò. Yẹ pa ọ̀nà rẹ wò. Ara pa ọ̀nà rẹ ní ara sẹ́tàn ṣe o. Bí tó ń jẹ́ sí, àwọn ọ̀rẹ́ tó ń kó. Ara ipa ọ̀nà tó ń tọ̀ ní o. Yẹ pa ọ̀nà rẹ wò. As a Christian. Bíbélì sọ fún wa nínú ìwé Sáàmù orí kìíní ẹsẹ̀ kìíní, ó ní alábùkún fún ni ọkùnrin náà tí kò rìn ní ọ̀nà àwọn ènìyàn búburú. Ó túmọ̀ sí pé ọ̀nà kan wà tó jọ́nà àwọn èèyàn bú, ọ̀nà kan wà tó jọ́nà àwọn èèyàn ẹlẹ́ṣẹ̀. So irú ọ̀nà bẹ́ẹ̀ kìrìsìtẹ́nì máa ń yẹ ẹ lẹ̀ ní kì í rìn inú ẹ̀. Àìmọye kìrìsìtẹ́nì tó ń bí handicap tó náà ń ta ajá wá ń gbéra. Àìmọye pásítọ̀ tí ń ta ajá wá, ajá ń sáré. Wọ́n ní ẹ̀kọ́nọ́mì náà ló jẹ́ ká túmọ̀ sí yìí náà. Tẹ́tẹ́! Ọ̀rẹ́ pé nísìnyí wọ́n ń gbé tẹ́tẹ́ mọ́. Olórí ibú Sátánì. Ó títí lọ fún tẹ́tẹ́ lórúkọ. Ìgbà kan àwọn yẹn ń gbé tẹ́tẹ́, wọ́n ń gbé tẹ́tẹ́ mọ́ nísìnyí. Gbogbo kí ni ó rí bíráǹdì ẹ̀ ní. Wọ́n á fún lórúkọ paláró. Tẹ́tẹ́ ò sì wá jọ̀ bí tẹ́tẹ́ mọ́ lójú èèyàn. Ó ti àná máa sokò tẹ́tẹ́ ní tí ò tẹ̀ léṣe. A ní mo fowó sí mo fi invest nínú tẹ́tẹ́. Ọ̀run ẹgbẹ́. Yẹ ọ̀nà rẹ wò. Ní ìparí, ìwà rẹ, yẹ̀wà rẹ wò. Pétérù kejì, orí kìíní ẹsẹ̀ 5, Bíbélì wípé, àti nítorí èyí náà pàápàá, ẹ fi ìwà rere kún ìgbàgbọ́. Ìwà tó wù, yẹ̀ wò. Eléyìí sọ̀rọ̀ ẹ láìda, eléyìí sọpọ̀ ọ̀dà, eléyìí náà sọpọ̀ ọ̀dà. Tó bá ti di pé èèyàn bíi 3 4 sọpọ̀ ọ̀dà, èló gbọ́ mi. Lóòótọ́ tó bá máa wà bí ọmọ Ọlọ́run, àwọn yóò kórìíra rẹ̀ o. But kí gbọ́dọ̀ jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ó mọ̀ sọ pé ọ̀dà. Tó bá ti rí bẹ́ẹ̀, ọ̀dà ni lóòótọ́. Torí pé nígbà míì, ẹ̀rí èèyàn náà lè rí ọ̀run. Yẹ̀wà rẹ wò, ìwà wo ló ń wù. Ọ̀pọ̀lọpọ̀ ló korò nílé. Àmì ọkọ burúkú mi náà tí ò ní fi owó kalẹ̀ ńlé yóò sì fẹ́ jẹ oúnjẹ èpè lọ́ọ́ jẹ. Oúnjẹ èpè ẹlòmíì ò mọ ìyàwó tọ́jú. Ẹ̀yin tẹ̀ tí yàn ẹ̀ ní sọkọ gbéjàre. Ọkọ tí ó mọ tọ́jú yín lẹ́fẹ̀ẹ́. Bírun ẹ tí ọkọ rẹ ò ní béèrè. Gbogbo bàtà rẹ ti bú jẹ tán. Ọkọ ò sì ní béèrè pé Bíbélì wípé ọkùnrin tí ò bá lè pèsè fún ilé rẹ̀ ó ló sẹ́ ìgbàgbọ́ ó sì burú ju aláìgbàgbọ́ lọ. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ò lẹ́rìí rere lọ́dọ̀ ọkọ. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ ò sì lẹ́rìí rere lọ́dọ̀ ìyàwó ẹ̀. Yẹ̀wà rẹ wò. Tí ìwà rẹ bá korò, tí ìwà rẹ burú, tí ìwà rẹ ò sunwọ̀n, ọ̀ọ́ni déjọba ọ̀run o. Ìjọba ọ̀run ò sí fún àwọn oníwà wíwọ́ o, àwọn oníwàkiwà. Ìjọba ọ̀run ò sí fún wọn o. Ẹ gbọ́ dáadáa, ìwà ìkorò, ìwà ìgbéraga yẹ kò ní jọ déjọba ọ̀run o. Ìwà ìbínú tó wà nù ayé, ìwà gidi yẹ, ìwà ìgbọràn yẹ kò ní jọ délé o. Yẹ̀ ẹ́ wò nísinsìnyí o, ṣàtúnṣe ọ̀nà rẹ o. Àní ṣègbé o. Mo láàní ṣègbé o. 1 Peter 3:17. Nítorí ó sàn bí ó bá jẹ́ ìfẹ́ Ọlọ́run kí ẹ jìyà fún rere ṣe ju fún búburú ṣe lọ. Ẹ já wo chapter 4 verse 15 and 16. Ṣùgbọ́n ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni nínú yín kí ó jìyà bí apànìyàn
tàbí bí olè tàbí bí olùṣe búburú tàbí bí ẹni tí ó bójú wo ọ̀ràn ẹlòmíràn, ṣùgbọ́n bí ó bá jìyà bí kìrìsìtẹ́nì kí ojú kí ó má ṣe tì í, ṣùgbọ́n kí ó kúkú yin Ọlọ́run lógo nínú orúkọ yìí. Sọgbọ́n àwọn bàbá kan ní Bíbélì kalẹ̀ wípé bọ́ ọ bá máa tiẹ̀ jìyà rárá lórí ìwà tó wù, mọ́ jìyà bí ọ̀daràn as Christian. Bàbá tẹ̀ máa torí ìwà rẹ gbógun tì ọ́, mọ́jọ́ jẹ́ pé torí ìwà ọ̀daràn tó wù. So yẹ ìwà rẹ wò, yẹ ìwà tó ń wù wò. Àwọn nǹkan wọ̀nyí tí mo sọ yìí ó yẹ fún àbójútó nígbà gbogbo lóòrèkóòrè. Yóò dára fún ọ lórúkọ Jésù. Ẹ jáde lórí ẹsẹ̀ wa. Sọ fún Ọlọ́run, Olúwa ràn mí lọ́wọ́ láti bójútó ohun tó yẹ kí n bójútó nínú ayé mi. Gbàdúrà bẹ́ẹ̀. Mo nígbàgbọ́ pé Ọlọ́run ti fọwọ́ tọ́ ayé rẹ nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run alààyè tí o gbọ́ tán yìí. O lè fẹ́ láti mọ ikọ̀ àti ìríjú Ọlọ́run, tàbí fún àdúrà àti ìmọ̀ o lè pè sórí aago yìí 08065935539. Ẹ máa tẹ̀síwájú nínú oore ọ̀fẹ́ Kristi. Láti gbọ́ onírúurú ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run mìíràn tí ń ṣe oúnjẹ ẹ̀mí, o lè kàn sí wa lórí ẹ̀rọ ayélujára yìí tí ń ṣe YouTube channel wa Evangelist Babatunde Samuel. Bákan náà lórí Audiomack Evangelist Babatunde Samuel. Ẹ ṣé púpọ̀.